Osazeowandion ọba yọmọ sẹwọn. Pẹ̀lú akọ́lẹ̀ ọ̀sàmẹ́kùn ẹsẹ̀ wà mí. Ẹyọ sọmọgí òṣùpá ọba yọmọ sẹwọn. Pẹ̀lú akọ́lẹ̀ ọ̀sàmẹ́kùn ẹsẹ̀ wà mí. Osazeowandion òṣùpá ọba yọmọ sẹwọn. Pẹ̀lú akọ́lẹ̀ Bàbá ogun mẹsẹ̀ wà mí o. Dígí ẹsẹ̀ wà mí. Kegba mo kegbiro igi ese wa me ni buya ọmọ no fẹsẹ̀ o tagbon ọmọ amuwe fale rumu dano na baba du mese wa me o igi ese wa me o ebi yana ya nyagbon igi ese wa me baba la igi ese wa me o Aliko Dangote ọmọ amuhun efale rumu dọ́nù na bàbá o kùmẹ́sẹ̀ wà mẹ́ o Osazeowandion o ọba yọmọ sẹ́wọ̀n. Pẹ̀lú akọ́lẹ̀ ọ̀sàmẹ́kùn ẹsẹ̀ wà mí. Osazeowandion ọba yọmọ sẹ́wọ̀n o Pẹ̀lú akọ́lẹ̀ ọ̀sàmẹ́kùn mẹ́sẹ̀ wà mẹ́ o bàbá kùmẹ́sẹ̀ wà mẹ́ egbọ́mọ ègbìrò bá fẹ́ kùmẹ́sẹ̀ wà mẹ́ ní búyà Adenuga ọmọ amúhùn efariagbọ̀n rumu dọ́nà na bàbá o kùmẹ́sẹ̀ wà mí o. bàbá o ẹgùn ẹwà owó èmi àmì ẹgbọ́n rẹ̀ dẹ́ ẹ lọ ẹgùn ẹwà owó èmi àmì fúlà ọ bàbá lùgù mẹ́sẹ̀ wà mẹ́ o. Osazeowandion ọba yọmọ sẹ́wọ̀n. Pẹ̀lú akọ́lẹ̀ ọ̀sàmẹ́kùn ẹsẹ̀ wà mí. Dúkì ẹsẹ̀ wà wẹ̀yà Honorable Commissioner gbúwẹ́sẹ̀ lórí dùn ìyèkémẹ́ orí àmàgbà ló pẹ̀wò èṣù ẹ̀mẹ́gẹ̀ nílà mi. Bàbá o dúkì ẹsẹ̀ wà wẹ̀ nà bò èṣù ẹ̀ ò kò yọ. Keno yene emudia oya sinagbe agwa lowe egbin ya ya sino rumu dono na baba tu ese wawe o tu ese wawe o ma nezo bi okwe nezo da fon keri yo bono ma wese wago ele gragi men lo bi do yekeme Akobe wedoko agbohun ẹsẹ̀ mẹ́lórí gbọ́ ìyekere ọmọ náà lùwùhun ẹsẹ̀ ohun àmà mọ̀ gbàgbẹ́ sọ́tà rumu dánú na bàbá gùn ẹsẹ̀ wàwẹ́ o. Fred akẹ́wẹ̀ lórí ẹsẹ̀ mọ́tà ukwu àwọn bílíọ̀n ukwu ẹsẹ̀ wàwẹ́ náà búyà Aliko Dangote ọmọ amuhun efale rumu dánú na bàbá gùn ẹsẹ̀ wàwẹ́ o. Lórí ẹsẹ̀ mọ́tà Fred ìpọ̀nwó sàmì lórí ẹsẹ̀ mọ́tà ọ̀dà fẹ́ mẹ́sì mẹ́ lórí ọba mẹ́dọ̀ èrò wàhálà fúgẹ̀ sẹ́wà wẹ̀nà bò kó yọ ògidì gan ó sáwù mẹ́sì mẹ́ lórí ẹ̀dọ́gì awẹ́rì ẹ̀ ògìgbọ̀n náà ó kẹ́ mú dédé ògìgbọ̀n mẹ́rin náà dùn wá wá agbẹ́ kan náà dùn wá wá fúgẹ̀ sẹ́wà wẹ̀nà bò. Osazeowandion ọba yọmọ sẹ́wọ̀n. Pẹ̀lú akọ́lẹ̀ ọ̀sàmẹ́kùn ẹsẹ̀ wà mí. Prince Osamuyi mẹ́lórí ọmọ egie ó lágígbàmọ́ ọ̀rẹ́wé legal community ìdó kìmẹ́kìrò àmàdó òjò tó wá o Osanola ọ̀nùgún wẹ̀sẹ̀ wà wẹ̀nà bò. MD Osamuyi Group of Company MDCO Osamuyi Guest House Osazeowandion ọba yọmọ sẹ́wọ̀n o. Pẹ̀lú akọ́lẹ̀ ọ̀sàmẹ́kùn ẹsẹ̀ wà mí. Kóyọ̀ Mrs. Patricia mi náà mọ́ mọ́ egie wẹ́sẹ̀ lúnà kó bàbá dọ́lọ̀ wáyé abúgbé Patricia mẹ́gẹ́ níye mi Osanogu wẹ́wà sẹ́wà wẹ̀nà bò.
Osazeowandion ọba yọ máa ṣe wá o. Bàbá òkun mẹ́sẹ̀ wà mí o. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. Màrè o kí máàkì ìyókò wà o. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. Kọ́mílẹ́dẹ̀ ṣe mú ẹ̀dẹ̀ rẹ̀ lórí ẹ̀fọ́ gbòdì o ọ̀ma. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. 6 to 6 èsè mú ẹ̀dẹ̀ ò náà gbé o. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. Victor Wenowe náà bá ka ẹ àjọpá Junior Akobeghian wẹ̀dẹ̀ o. Màrè o Àjọpájọ. Màrè o jẹ́bi lábàwẹ́ gẹ́gẹ́ làmẹ́ o ọ̀pọ̀ ẹsẹ̀ yẹn. Màrè o Èmi náà wọ̀ kọ̀kọ́ wẹ̀ yí pẹ̀ wò. Ùdú ọ̀wọ̀ mi hù ẹ̀gẹ́ àwọn àmì ọ̀gẹ́yàn yẹ́ kí mi wò o. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. Màrè o máa kí owó máa wò o. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. Ambassador Uwaja o Uwaja mẹ́ lórí Osawaro o Madokun mẹ́wẹ́. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. JP Ambassador of Australand o. Màrè o tí ma dórí ẹ̀fọ́ mẹ́wẹ́. Importer and exporter Uwaja o Ambassador. Màrè o Ambassador Uwaja JP Motors Nigeria Limited. Akobeghian wẹ̀dọ̀ o dáfẹ́ mórí. Màrè o Mórí ni mẹ́rẹ̀ ló kókó. Mórí ló sáwárú mẹ́rẹ̀ náà wẹ̀ o wàdíà ẹ̀. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. AKA Mama Clinton Australia-based businesswoman. Akobeghian wẹ̀dọ̀ o international. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. Ọmọlúgbà o Robert o tìtìbìtì bẹ́ẹ̀. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. Tìtìbìtì náà ga tìtìbìtì of Australand o ọmọlúgbà bẹ́ẹ̀. Màrè o Robert mẹ́rẹ̀ náà kàn o. Màrè o tìtìbìtì one of Australand bẹ́ẹ̀. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. MD Titibiti Investment Titibiti Motors. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. Màrè o ìmàdé kí o tó àwa o wà bí ayé ambassador. Kí mo dórí ẹ̀fọ́ mi. Ọ̀dàfẹ́ mórí Titibiti wájú kóró o. Màrè o kí mo dórí ẹ̀fọ́ mi. Kùdìdì bàbá mẹ́rin mẹ́tẹ́ yá yó. Mèrè o ẹ̀rọ ni mo ṣe yá yó. Ìlànà màtẹ́ yá yó ọkùnrin òbí ẹ̀ o ọ̀ma. Mèrè o ẹ̀rọ ni mo ṣe yá yó. Ọkùnrin òbí ẹ̀ o àríyá bí wá mẹ́gẹ́dẹ́ làwẹ̀ o ọ̀ma. Mèrè o ẹ̀rọ ni mo ṣe yá yó. Bàbá Samuel ọkùnrin òbí ẹ̀ o. Mèrè o Ojú wẹ̀rẹ̀ ló wá wẹ̀nu kí òbí ẹ̀ o. Ọdún ló wẹ̀wẹ̀ kí òbí ẹ̀ já máa náwó ṣọ́ọ̀fù rẹ̀ o ọ̀wẹ́ rẹ̀. mèrè o ẹ̀rọ ni mo ṣe yá yó. Àmì ọmọ àmọ́ níye rere o. Mèrè o Iye sì fi lóbi máa fi dán o. Kẹ́nẹ́dì wẹ̀rẹ̀ àmì ọmọ àmọ́ níye. mèrè o ẹ̀rọ ni mo ṣe yá yó. Wílí bá fọ̀sí lóbi máa dé rere o bàbá mi. Mèrè o Wílí bá fọ̀sí kájọ́ lóbi máa dé o. 2007 ẹ̀rù wẹ̀rí pa wá pọ̀n lé. mèrè o ẹ̀rọ ni mo ṣe yá yó. Ayé ra pẹ́ ló wà o, ọ̀wẹ́nu bàbá yóò bàbá mi. Mèrè o Sífì ló wà wẹ́nu lélẹ̀ o. Bàbá náà tẹ ya yóò rọ́ọ̀kì òyà o ọ̀ma. mèrè o ẹ̀rọ ni mo ṣe yá yó. O máa rí mùdí ànúdówé náà mọ́rí kìá o. Mèrè o Wílí bá fọ́sí ní rọ́ọ̀kì òyà o. Ó wẹ̀rí dẹ́lí mọ́tò ya ní ma. Òyà náà rà rí wẹ̀rùwẹ̀ rápọ̀n. mèrè o ẹ̀rọ ni mo ṣe yá yó. Ó wẹ̀rí láti láre ewé náà gbogbo dẹ́ láfíà o. Mèrè o ẹ̀rọ ni mo ṣe yá yó. Àmì ọmọ àmọ́ níye bàbá yóò. Mèrè o Sífì náà wà wẹ́nu lélẹ̀ o. Kúrẹ́lẹ́ o bàbá o. mèrè o Àríyé bù wá kí o gbẹ o. Ọ̀kẹ́ ògbẹ wà bá